fọ́tò wọn ní bàbá Mùdírù, fọ́tò gbà tó wà lékè pẹ̀lú aṣọ lékè wùnì bàbá Mùdírù iná ni ìtakò yìí à ń fi òdodo nílẹ̀ ni lẹ́yìn tí mo sọ tí ìbú bàbá Mùdírù gbogbo wọn tọ́lá kọ́mẹ́jà bó bá jáde láti fèsì mi ọgbọ́n tẹ̀lé ara rẹ o ìkànnì sàkárì já àfáàgbà tájù ni mùmíní àfáàgbà lọ́mọdá àwọn ni wọ́n kọ́ bàbá wa àgbà wọn kíjì palékéwu bàbá Mùdírù bó ṣe rí nu bàbá Mùdírù tẹ bá wádìí tí ọba rí bẹ́ẹ̀ ẹ pè mí ọmọ yìí wá sí inú ọgbà mọ́kàzì kẹsẹ̀ gbá fún mi. bàbá Mùdírù kẹpẹ lérí tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ lèmi ọmọ yín ń bá yín sọ lérí ìtàtẹ́ sọ nípa àwọn àfáà wa àgbà oníkíjìpá bàbá wa Sheikh Abdullahi Alabi oníkíjìpá àfáà àgbà tilé toko sọ pé bàbá tó ti bí àfáà oníkíjìpá ni Ahmadu Rufai àwọn ni àgbàfà ni wọn àwọn tó tún bí àwọn náà àgbàfà ni wọn kó tó wá kan àfáà wa bàbá wa gbà tí gbogbo ayé mọ̀ wọn àti gbogbo ayé dábàárkà mímọ̀ lára wọn afáwà àgbà Sheikh Abdullahi Alabi oníkíjìpá fún èsì ọmọ tó Sheikh Tajul Adabi wọn ò ké tíra ahóró kan lọ́dọ̀ Sheikh Tajul Adabi tíra ahóró kan wọn ò ké lọ́dọ̀ wọn ò ní ìbátan tí ń bẹ láàrin àwọn pẹ̀lú Sheikh Tajul Adabi ní pé Sheikh Sakari já àfáàgbà Tajul Muminin àfáàgbà lọ́mọdá àwọn ni wọ́n kọ́ bàbá wa àgbà wọn kíjìpá ní kéwú bàbá Mùdírù bó ṣe rí nu bàbá Mùdírù tẹ bá wádìí tí ọba rí bẹ́ẹ̀ ẹ pè mí ọmọ yìí wá sí inú ọgbà mọ́kàzì kẹsẹ̀ gbá fún mi. àwọn tó bá jẹ́ òdodo bàbá Mùdírù ẹ sẹ́ndì gift sẹ́mi náà yá ọmọ yìí mo ti ń sọ ó pè mí lákèésí yá nínú àwọn ọmọ tá a fẹ́ fi lẹ́yìn yá mo láìkì àfà yá ó pè mí lákèésí ọmọ yìí ọkọrẹ́ǹtì bíi mi ọṣà pàápàá bíi mi ẹ fi gift yẹn ránṣẹ́ sí mi ẹ ẹ́ di pé táyé ìparẹ́ bẹ́ẹ̀ sì máa bá ìtàn ònu lọ́dún ẹni tó bá fẹ́ gba òdodo tó sì fẹ́ tẹ̀lé tòdodo tí ò ní lo ìfẹ́ ẹnu látara kí irú èwo ni. bàbá Mùdírù àwọn àfàgbà ó ń kíjìpá wọn ò kéwú lọ́nà ṣe Tajul Adabi wọn ò kéwú Tajul Muminina Sheikh Zakari ìjà àfa àwọn ọmọdálà àfa àwọn alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì sà bàbá wa àgbà Sheikh Abdulrahim Al-Wa'izul Alami Al-Wa'izul Afaki onímọ̀ àgbáyé ọlọ́pọ̀lọpọ̀ mímọ̀ bàbá àlùbáríkà àfà bàbá wa àgbà tí ìyàbọ̀ ń wà sí àgbáyé ṣé kàmáàlì dín làfà àwọn mọ́sẹ̀ ní ìbátan pẹ̀lú bàbá wa àfà àgbókì ìpanimọ̀ sọ fún yí bàbá Mùdírù àláfíà yín jẹ wá lógún káwa náà máa bẹ dáadáa kí ìlú wà dáadáa ká máa wà nínú fèkèfèkè fàkàfèkè kò dùn mọ́ wa bàbá kí ló fà á ó tùrù kí ló fà á bàbá wa àgbà ó ń kíjìpá wọ́n kọ́ bàbá wa ó ń wà sí àgbáyé ń kéwú lábẹ́ àbúrẹ́ ńlá àbògì Sheikh Kamaluddin ni tẹ́bá délé wa náà ní òkè ìpàdé bá bí i bàbá wa àlífà tèní tó ń ṣe bàbá wa dádì ìtàtí ìpà yìí náà ni wọ́n pa gẹ́gẹ́ látọ̀júwe bàbá wa àgbà àfàgbọ́n kì í pa ni àmìdù madrasa Zumuratu Sheikh Kamaluddin ṣe Zumuratu làdàbí jẹ́tò lè kàmàlì ìjà àwọn ni inú àwọn ọmọ tí wọ́n tún wọ́n ń kẹ́kọ̀ọ́ tí ń gbọ́dọ̀ wọn ń tẹ̀lé àmìdù lọlé kẹ́kọ̀ọ́ ní bàbá wa àgbọn kí yìí fi kọ́ wọn ní kéwù àwọn nìkan kọ́ bàbá àtẹ̀mí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọ́tò wọn ní bàbá Mùdírù fọ́tò gbà tó wà lékè pẹ̀lú aṣọ lékéwù ni bàbá Mùdírù iná ni ìtakò yìí à ń fi òdodo nílẹ̀ ni bàbá wọn wà sí àgbáyé ni àwọn ni wọ́n dé fìlà yìí àwọn dé fìlà wọn bàbá àtẹ̀mí náà nu lẹ́yìn wọn àwọn bàbá wa Sunusi àwọn bàbá Sunusi tẹ sọ àwọn ni wọ́n kásẹ̀ lera wọn yìí àwọn ní àwọn bàbá alẹ́ Salmanu ilé gbágbá wọ́n bẹ́ẹ̀ àwọn nìyẹn àwọn bàbá wa ilé gbágbá wọ́n bẹ́ẹ̀ alájùwà Salmanu ilé gbágbá lọ́pọ̀ àkẹ́ wọn àwọn alájùwà Sáàdù wọ́n bẹ́ẹ̀ Adábàtà wọ́n bẹ́ẹ̀ sẹ́yẹ àwọn alájùwà Abdulrahim gọ́mà wọ́n bẹ́ẹ̀ wọ́n pè ní mùrákọ́bù tó bà yá náà bó ṣe rí nìyẹn bí gbogbo ẹbá lè kọ́ máa kú bí ọmọ sí pé yíwọ̀n kàn mí òdodo ní sọ fún bàbá Mùdírù èyí tẹ̀ nífẹ̀ẹ́ wọn náà lẹ́ ń bèbú bí tàṣẹ rí nìyẹn lábẹ́ ọ̀bẹ̀rẹ̀ ńlá bàbá wa Sheikh Kamaluddin ni gẹ́gẹ́ bí nísìn bí bàbá wa àgbà Sheikh Abdulrahman bá ṣe wá sí márkàsì láti wá dá márkàsì ilẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́
fún Sheikh Adam bí bàbá lè láṣẹ wá tó kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéwú tó ẹgbẹ́ nígbà tí wọ́n lọ lè sí ara bàbá wa Sheikh Rọ́jí bàbá wa abẹ́kù Sheikh Suleiman Rọ́jí àwọn bàbá gbàlagbà yẹn lábẹ́kúta wallahi àwọn bàbá wọn fi tàn lélẹ̀ nípa ha ẹni tó sí àwọn jiná tó sí àwọn dàáfà àwọn bàbá wa gbà Sheikh Abdulrahman Al-Adabi Salahuddin bàbá pítà bẹ́ẹ̀ wọ́n bẹ láyé má bá wọn fídíò wọn mọ̀ pé òdodo nípa wọ́n bá dún àwọn rí tán pítà rẹ̀kẹ̀tẹ̀ fún wa kó tó rí pé nǹkan ṣẹlẹ̀ báyìí wọ́n bẹ láyé báyìí gẹ́lẹ́ bí àṣẹ lè sọ pé àwọn bàbá sì sùnú sí tó padà jẹ́ ọmọ kéwu Sheikh Adam tó padà kéwu ní Markaz àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáa lè sọ pé nìkan là fún àwọn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló ń wà sí àgbáyé rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ní òdodo wọ́n kéwu lọ́dọ̀ àfọ̀nkíyípa dáadáa lábẹ́ àǹsíà lábẹ́ bòógì àǹsíà Sheikh Kamaluddin wọ́n gbà kéwu lọ́dọ̀ wọn torí bàbá wa gbóbi ìpani àmìdù lè kéwu Zumratu Adabiyyatul Kamaliyya bó ṣe rí nìyà Abamudiru ẹlẹ́kẹ̀ẹ́ta mẹ́ Abamudiru àwa olólùfẹ́ yín pọ̀ tí bọ́lọ̀ ọlọ́mọ inú ẹ sì sọ gbólóhùn kan náà àwọn ọ̀rọ̀ ní máa ń ṣe mọ̀tábà yín dáadáa èmi ẹlẹ́yìí sọ̀fẹ́ inú tẹ bá sì ródòdó ẹ̀ máa ń gbà ẹ dákun tó bá yẹ pé òdodo tí mo ń sọ yìí èyí ń fẹ́ kọ́mẹ́ǹtì látọ̀dọ̀ yín ẹ dákun ẹ mẹ́ni bọ́yá mo kéré sí yín ẹ ronú gbàtẹ́ yín náà wà bí dédé mi sẹ́yìn ẹ dákun torí tọ́lọ́hun bó ṣe rí nu lẹ́yìn tí mo sọ tí ìbú Abamudiru gbogbo wọn bá wá kọ́mẹ́ǹtì àbọ̀ wá jáde láti fèsì mi ọgbọ́ tẹ̀rí ara rẹ o ó kí ìṣẹ̀lẹ̀ fọ́lẹ́sì ọ̀nà àbújọ́ ìṣẹ̀lẹ̀ fọ́lẹ́sì àmọ́ bó ṣe rí nu ìwádìí ní kẹsẹ̀ tó bá pé ìwádìí wọn àfẹsẹ̀ múlẹ̀ tẹ̀yà Abamudiru sọ̀rọ̀ wọn àti kọ́lọ̀ sí wọn lẹ́nu ìkọ́lọ̀ sí wọn lẹ́nu mo sọ pé kò rí bẹ́ẹ̀ ni pé Abamudiru kò rí bẹ́ẹ̀ kọ́sẹ̀ wádìí tàn bí ó ṣe rí nìyẹn wassalamu alaikum warahmatullahi wabarakatuh.